Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ọ̀rọ̀ tí mo gbọ́ lórí social media ló yẹ kí n jáde nípa ọ̀rọ̀ pé Queen Naomi fi ọmọ ṣe tutù. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé gbogbo ìsìn oríṣiríṣi ló máa sọ nípa Queen Naomi. Queen Naomi gbogbo wa la mọ̀ wípé wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe children funfair yìí. Ó ti pẹ́ tó ti ń ṣe é. Àtìgbà tí Queen Naomi dẹ̀ ti ń ṣe funfair yìí kò sí irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ rí. Ọmọ kankan ò kú rí. Kò sí nǹkan bíi pé àwọn agbénipa wá sí ibẹ̀ nítorí pé gbogbo ìgbà tó ń ṣe funfair yẹn ìgbà yẹn àwọn àti kábíyèsí wọn ò tí ì jà. Àwọn àti bàbá Awon láṣẹwà together. Then lẹ́yìn ìyẹn ìgbà tí wọ́n jà wọ́n sì ń ṣe children funfair wọn náà. Bọ́gbà tí kábíyèsí ti fẹ́ àwọn olórí ni wàhálà ti dé o. Àtìgbà yẹn ni ọ̀tẹ̀ ti pọ̀. Àtìgbà yẹn ni àwọn ọ̀tá náà ti dìde ogun sí Queen Naomi. Ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ tó jẹ́ pé mo fi ṣe gist ni pé wọ́n ń pe Queen Naomi ní ritualist. Ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ kọ́kọ́ wò wípé Queen Naomi dìídì ṣe funfair yìí láti ran àwọn ọmọ yìí, láti dùn wọ́n nínú àti láti ràn wọ́n lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ la gbọ́ pé wọ́n ló máa gba scholarship, kì í ṣe pé bóyá kí ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ bọ́. Queen Naomi wọ́n ń ṣe apààyàn o. Ẹ̀yin tẹ́ ń sọ ọ̀rọ̀ tí ò dáa tó jẹ́ pé tẹ́ bá ti la ẹnu yín ọ̀rọ̀ burúkú ló máa ń jáde lẹ́nu yín nítorí pé ẹ fẹ́ pull crowd. Ẹ bẹ̀rẹ̀ sí pé ẹni ẹlẹ́ni ní ritualist. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ìsọkúsọ ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ burúkú tẹ́ ń sọ látẹnu yín. Téèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀ èèyàn máa ń rò dáadáa kó tó sọ. Kí ni ẹ fi ń pe Queen Naomi ritualist? Ṣé Queen Naomi ló lọ pa àwọn ọmọ ọlọ́mọ ni? Ṣé òun ló lọ pa àwọn ọmọ ọlọ́mọ ni tẹ́ fi ń pè ní ritualist? Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin èèyàn burúkú yìí. Wọ́n ti fún yín ní gist báyìí. Àwọn nǹkan ẹlòmíì ò ṣe gist rí o, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ló máa jẹ́ topic ẹlòmíì for the next 20 days àbí 2 months. Ọ̀rọ̀ tó máa sọ náà nìyẹn. Queen Naomi ṣe event àwọn ọmọ ọlọ́mọ kú. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi ran Queen Naomi lọ́wọ́. Gbogbo ìsọkúsọ tó ń sọ ẹ má listen sí o. Ẹ má listen sí ìsọkúsọ táwọn èèyàn àwọn ọ̀bàyéjẹ́ èèyàn yìí ń sọ o. Ẹ ń pe Queen Naomi ní ritualist. Ṣé ojú yín òun ló fi pààyàn? Definitely wọ́n tó ń pe Queen Naomi ní ritualist wọ́n gọ́gọ́ fún rẹ̀ ritualist ni. Because tó o bá ń ṣe ritualist ò ní máa pe ẹni ẹlẹ́ni ní ritualist. Definitely nǹkan tí wọ́n gan ń ṣe gangan nìyẹn. Téèyàn ò bá tiẹ̀ mọ nǹkan tó máa sọ á dákẹ́. Kì í ṣe kẹ́ ẹ lanu yín kẹ́ máa sọ̀sọ́kúsọ lórí social media. Kẹ́ máa ní ritualist ní Queen Naomi. Wọ́n fi àwọn ọmọ yẹn bọrí ni. Wọ́n fi wọ́n ṣètùtù ní Nàìjíríà. Kí ló dé tó jẹ́ pé ọ̀tá ara wa la jẹ́? Kí ló dé? Kí ló dé tó jẹ́ pé ìgbà tí èèyàn bá níṣòro ní fẹ́? Kí ló dé tó jẹ́ pé ẹ kì í dìde sí nǹkan rere tí èèyàn bá fẹ́ ṣe? Tó bá jẹ́ pé Queen Naomi ní ìsìn tó bá yẹ pé ó ṣe funfair yẹn successfully nǹkan tẹ́ ń sọ yìí ẹ̀ ní sọ o. Tó bá jẹ́ pé wọ́n fún àwọn ọmọ ní scholarship nǹkan tẹ́ ń sọ yìí ẹ̀ ní sọ o ẹ̀yin abatẹnijẹ́. Tó bá jẹ́ pé Queen Naomi wọ́n fly ọmọ bíi 25 lọ sí Amẹ́ríkà nǹkan tẹ́ ń sọ yìí ẹ̀ ní sọ o. Gbogbo ètò tí ń ṣe látijọ́ yìí bí wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ tó ń dùn tó ń lárinrin rí yẹn sọ o.
jáde rí kẹ́ ṣe gist ẹyọ kan fún Queen Naomi pé Queen Naomi ń ṣe scholarship o, wọ́n rán ọmọ lọ fún scholarship o, wọ́n rán ọmọ lọ sí Amẹ́ríkà o, wọ́n sanwó school àwọn ọmọ ẹ̀rí yẹn sọ o. Nǹkan tí ò dáa lẹ máa ń rí sọ ń pa èèyàn. Ìkà nìyín, ìkà nìyín. Tẹ́ ẹ bá ń ṣèkà ẹ rí nǹkan dáadáa sọ nípa ẹni tó ń ṣe rere, àfi ẹni tó ń ṣe ibi lẹ máa ń fẹ́ rí nǹkan sọ ń pa ẹ̀. Gbogbo àwọn tó ń pààyàn ní Nàìjíríà ọjọ́ wo lẹ ṣe gist rí kẹ́ gbé wọn jáde kẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀? Bí wọ́n ṣe ń pa àwọn ọmọ ní Nàìjíríà bó ṣe ń jí wọn gbé, ṣé ẹ ever sọ gist rí ń pa wọn? Ṣé ẹ ever sọ gist ń pa wọn rí? Ẹ ní sọ. Ẹni tó bá ń ṣe rere òun lẹ máa wá láti bá tiẹ̀ jẹ́, láti sọ ọ̀rọ̀ ẹ̀ kẹ́ sọ di èèyàn burúkú fáyé gbọ́. Ojú máa ti gbogbo yín ni lẹ́yọ kọ̀ọ̀kan, ojú máa tì yín ni, nítorí pé ẹ sí ní ìdí nǹkan re láyé tiyín, àfi kẹ́ máa bà tẹni ẹlẹ́ni jẹ́. Ẹ̀ ń pe Queen Naomi. So definitely ẹ̀yin tẹ́ ẹ pé Queen Naomi ní ritualist, ẹ̀yin gangan ìyá aláya bàbá aláya ritualist nìyí. Because tẹ́ ẹ bá ń ṣe ritualist ẹ ní máa pẹ́ ní ẹlẹ́ni ní ritualist. Ẹ̀yin èèyàn burúkú yìí, abatẹni jẹ́, ẹ fẹ́ máa bà orúkọ lórúkọ jẹ́. Ẹ̀yin fẹ́ máa protect orúkọ yín ṣùgbọ́n ẹ fẹ́ máa borúkọ lórúkọ jẹ́ láì ṣe ibi kankan fún yín, láì ṣe nǹkan kan fún yín. So nítorí pé èèyàn ti wá fẹ́ ṣoore, ìyẹn dẹ̀ wá ní pé kẹ́ wá sọ di bímọ lọ́wọ́. Látọjọ́ tí woman yìí ti ń ṣe funfair ẹ̀ tí ò ní problem rí, ó wá di pé sábàbí wá, àwọn ọ̀tá dìde wọ́n gbógun, wọ́n fẹ́ borúkọ arábìnrin jẹ́. Ẹ̀yin náà tún wá lanu gbàgà ẹ̀ ń pẹni ẹlẹ́ni ní ritualist. Ojú màmá ti gbogbo yín o, torí ẹni tó ṣiṣẹ́ ibi yìí àṣírí ẹ̀ máa tú, wọ́n dẹ̀ máa mú, wọ́n máa arrest ẹ̀. Ojú dẹ̀ máa ti gbogbo yín. Ẹnu tẹ́ fi pé Queen Naomi ní ritualist, ẹnu yẹn náà lẹ fi máa jáde padà, lẹ fi máa bẹ̀bẹ̀. Ẹ̀yin ìka èèyàn yìí, ẹ̀yin èèyàn ọlẹ́ kò jẹ́ bó ṣe jẹ́. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn létẹ́ bá ti subscribe ó kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ̀ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.